Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nínú àwọn ọ̀rọ̀ tí ó takora wọn ìtaari lọ́dọ̀ ìjọ Ahmadiyya láàrin ànábì wọn àti ìjọ náà. Òun náà ni wípé ìjọ Ahmadiyya máa lo hadith kan tí wọ́n pè ní la mahdi illa Isa. La mahdi illa Isa. Hadith yìí lẹ́yìn tó dájú òun náà ni wípé hadith náà kò lẹ́sẹ̀ ńlẹ̀ gẹ́gẹ́ bí àwọn onímọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àkọọ́lẹ̀ wọn. a ò ní rẹ́nì kankan nínú àwọn àfa aládìsí tí ó pè hadith náà ní sahih. ṣùgbọ́n àjọ Ahmadiyya máa lò wọn a sì máa fẹ́ kí mùsùlùmí gbà fáwọn kí wọ́n máa yí àwọn lóhùn padà lórí lílò tí àwọn lo hadith náà. hadith tá a wí yóò ṣe pàtàkì púpọ̀ síjọ Ahmadiyya nítorí wípé ńgbà tá a bá ń sọ fún wa pé báwo ni Mahdi àti Isa ṣe jẹ́ nìkan náà wọ́n fún wa ní hadith yìí. bẹ́ẹ̀ sì ni anabi sallallahu alayhi wa sallam ọ̀tọ̀ ni al-Mahdi Muhammad ọmọ Abdullah tí ó máa jẹ́ kan náà àwọn fámìlì anabi sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ sì ni Isa alayhi salatu wa salam nígbà tó bá sọ̀kalẹ̀ ń gbẹ̀yìn ayé Isa náà ni ó máa jẹ́ Isa ọmọ Maryam. ó túmọ̀ sí pé èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn méjèèjì ẹnìkan ó sì kírun lẹ́yìn ẹnìkejì nínú àwọn méjèèjì. ṣùgbọ́n àjọ Ahmadiyya torí wọ́n rí pé àdìsí gbé àwọn lẹ́sẹ̀ láti lè fi sọ́pọ́ọ̀tì wípé Ghulam Ahmad ṣe àní méjì lọ́kan òun náà ni wọ́n wà lo àdìsí náà pé la mahdi illa Isa yẹn ni pé kò sí mahdi kankan o Isa náà ni mahdi náà ni Isa. bó tilẹ̀ já sí pé ọ̀rọ̀ Ghulam Ahmad ju ọ̀rọ̀ méjì lọ́kan lọ torí pé tá bá fi ìjà ànábì ẹ̀kún ó pèrè lánàbì Ọlọ́run ó di mẹ́ta lọ́kan 3 in 1 nìyẹn. ó tún wá jù bẹ́ẹ̀ lọ ẹ̀ padà rí wípé all in one ló yẹ ká máa pe Ghulam Ahmad. ohun tó kàn wá jù lábala yìí ó náà ni wípé àdìsí tíjọ Ahmadiyya tí wọ́n ń kúlé lórí lọ yìí tí wọ́n ṣàfẹ́ sọ di sahih túláàsì torí pé ànábì wọn ó lò nínú àwọn tírà ẹ̀ lóríṣiríṣi ààyè. a sọ fún wa wípé ànábì wọn yìí náà gẹ́gẹ́ bó ṣe wà nínú tírà Hamamatul Bushra page 187 òun gan ló tún sọ fún wa kí ló wí. ó ní falhasilu anna hadhihi al-ahaditha kullaha la takhlu anil mu'aradat wat tanaqudat fa'tazil kullaha eléyìí Ghulam Ahmad jẹ́ gímbì tó yẹ kó sọ ni pé fa'tazilha kullaha gẹ́gẹ́ bí òfin èdè Lárúbáwá. ẹ bá gbójú sókè ní péjì yẹn náà ó ní wa amma ahadisu maji'il mahdi ẹ̀rí àdìsí tó ń sọ wípé Mahdi ń bọ̀ nígbẹ̀yìn ayé fa anta ta'lamu annaha kullaha da'ifa. ẹ̀rí nísìn ó wí eléyìí dáadáa fa anta ta'lamu annaha kullaha da'ifa. ó ní ẹ lọ́mọ yìí pé gbogbo àdìsí náà àdìsí yóò lẹ́sẹ̀ ńlẹ̀ ní majruha táwọn afá aládìsí ti ṣálọ́gbẹ́ wa yukhalifu ba'duha ba'da tó sì tako ara wọn. حتى جاء حديث في ابن ماجه وغيره من الكتب أنه لا مهدي إلا عيسى ابن مريم فكيف يتكل على مثل هذه الأحاديث مع شدة اختلافها وتناقضها وضعفها والكلام في رجالها كثير كما لا يخفى على المحدثين. fúnra Ghulam Ahmad náà ló dájọ́ Ahmadiyya lẹ́jọ́ wípé ẹ̀sìn mi agbájá o gbogbo àdìsí tó sọ̀rọ̀ nípa Mahdi ó ní gbogbo ẹ̀ ó ní kò sí kankan tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ nú ẹ̀ gbogbo àdìsí náà sì làwọn àfa aládìsí ti ṣá lọ́gbẹ́ níbi ìjọ Ahmadiyya àbí Ghulam Ahmad gbà fún àwọn àfa aládìsí pé wọ́n lẹ́tọ̀ọ́ láti ṣá àdìsí lọ́gbẹ́ nígbà tí àdìsí náà ò bá jẹ́ àdìsí sahih. ẹ rí i pé ìṣẹ̀lẹ̀ yìí ló dàbí ẹni wípé Ghulam Ahmad nígbàgbọ́ nínú iṣẹ́ àwọn àfa aládìsí. tá bá padà lọ sínú tírà ẹ̀ tó pè ní Aqibatu Atam ìgbà táwọn àfa aládìsí tí wọ́n bẹnu àtẹ́lu àdìsí kan tíjọ Ahmadiyya àbí tí Ghulam Ahmad máa fi ń ṣẹ̀rí wípé Ànábì ti sọ pé Mahdi bọ̀ ń gbẹ̀yìn ayé òun náà sì ni Mahdi náà tó bá sì di àsìkò Mahdi náà níta ń pè ní eclipse of the moon àti sun yóò ṣẹlẹ̀ ní àsìkò Mahdi náà torí náà àsìkò tòun Ghulam Ahmad ló ṣẹlẹ̀ òun ni Mahdi tá à ń sọ yìí. àwọn àfa sọ wípé àdìsí tó lò yìí àdìsí inna li Mahdina ayatayn lam takuna munzu khalaqa Allahu samawati wal arda aw kama qala Rasulullah sallallahu alaihi wasallam. wọ́n ní àdìsí pé àdìsí yóò lẹ́sẹ̀ ńlẹ̀ àwọn tí wọ́n gba àdìsí wa àwọn àfa àdìsí ti bẹnu àtẹ́lù wọn tipẹ́tipẹ́ wípé wọn lóòótọ́ àti lè gba ọ̀rọ̀ wọn wọlé. kí ni Ghulam Ahmad sọ ńbẹ̀ ó ní àwọn àfa àdìsí yẹn olórí wọn ò pé ni ó ní àwọn tí wọ́n dọ̀ àfa àwọn èèyàn yẹn àwọn tó gba àdìsí yẹn wa ó ní innama dọ̀ àfahuma li humkihim ó ní ṣe ni wọ́n dọ̀ àfa
àwọn èèyàn méjèèjì yẹn nítorí pé àwọn afá aládìsí tó pè wọ́n ní dọ̀yìn fún yẹn ó ní wọ́n gọ̀ ni ẹ̀rí lọ́hùn yẹn ó ní wọ́n gọ̀ torí pé kò nídìí wọn ó fẹ́ lo àdìsí yẹn tún láti fún rẹ̀ ṣùgbọ́n níbi inú tíra Hamamatul Bushra page 187 ohun tó ń sọ ń bẹ̀ náà ni wípé gbogbo àdìsí màdí dọ̀yìn ni ó sì ní àwọn afá aládìsí wọ́n ti bẹnu àtẹ́lù wọn wọ́n ti ṣà wọ́n lọ́gbẹ́ níbí yìí ó gbaṣẹ́ àwọn afá aládìsí wọlé. إن دل هذا على شيء فإنما يدل على ما بين غلام أحمد وجماعته من التناقضات العجيبة eléyìí ń tọ́ka sí pé Ghulam Ahmad àtòun àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọn a máa jara ọ̀rọ̀ wọn a máa jara wọn níyàn púpọ̀ léyìí tó ti já sí wípé a ò ní gbára lé ẹnìkankan nínú àwọn méjèèjì. bákan náà nínú ìgbàgbọ́ ọjọ́ Ahmadi náà ni pé gbogbo àwọn ànábì Ọlọ́run pátápátá ni wọ́n ti kú kódà àti Musa àti Isa ṣùgbọ́n náà ọ̀rọ̀ tá a ti sọ sẹ́yìn tẹ́lẹ̀ ńgbà tá à ń sọ̀rọ̀ díẹ̀ nínú ọ̀rọ̀ ìjọ Ahmadiyya a ti fi yé wa wípé ó wà láwọn abìkan nínú tíra Ghulam Ahmad bí tó ti ń sọ̀rọ̀ bí ẹni pé anabi Musa alayhi salatu wa salam kò tí ì kú Isa ló ti kú tábà wo tíra Hamamatul Bushra page 67 àti tíra Nurul Haqqi page 40 àwọn bàbẹ́. bákan náà nínú gbàgbọ́ ìjọ Ahmadiyya òun náà ni wípé kò sẹ́ni kankan tó lágbára láti lè jí òkú yẹn ni pé ọ̀rọ̀ à ń jí òkú dìde ohun tí ò ṣeé ṣe ni ìjọ Ahmadiyya sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ aríkó tako ní tí aṣíwájú wọn Ghulam Ahmad ohun tó nígbàgbọ́ nínú ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú tíra Izalatul Awham page 425 tẹ́bákà ẹ̀rí ń bẹ̀ ibi tó ti ń sọ wípé ya'rifu darisu asfaril kitabil muqaddas jayyidan anna al-khawariq allati nusibat ila al-masih bima fiha ihya'ul mawta وإبراء المرضى ليست خاصة بالمسيح وحده دون غيره بل كان بعض أنبياء بني إسرائيل السابقين ليسوا سواسية مع المسيح ابن مريم في تلك الخوارق كلها فقط بل تفوقوا عليه ومع ذلك لا يعتبرون أمثال المسيح ولا يعد المسيح مثيله. أنتم سوف أنبيونا wípé ọ̀rọ̀ pé Ìsá jí kú àbíkẹ́ ó mú arọrin yìí ó lóun nìkan kọ́ ló ń ṣerú ẹ̀ ó láwọn kan ti dánrú ẹ̀ wò tí wọ́n ṣe ju títí ẹ̀ lọ nínú àwọn ànábì Bani Israila kódà a lè dárúkọ Ìsá lẹ́gbẹ̀ẹ́ wọn níbi tí àwọn ànábì tọ́hún tá a sọ yẹn ibi tí wọ́n ṣe bẹ̀bẹ̀ tá a wí ìdé. ohun tá a fẹ́ lóun bí ni pé Ghulam Ahmad nígbàgbọ́ wípé Ìsá Maryam lóòótọ́ Ọlọ́run fún ní ìgbàláyè láti jí òkú dìde bó tilẹ̀ jásí pé ó yẹ̀yẹ́ ànábì Ìsá alayhi salatu wa salam pẹ̀lú ọ̀rọ̀ yìí nígbà tó sọ wípé Ìsá ò tó nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ àwọn ànábì tí a sọ yẹn ó ní bal kana ba'du anbiya'i bani Isra'ila as-sabiqina laysu sawasiyatan ma'a al-masih ibn Maryam fi tilka al-khawariq kulliha faqat. ṣùgbọ́n bákan náà tún rí rọ́dìmù nínú ọ̀rọ̀ tí Ghulam Ahmad sọ ń bì torí wípé ó ní Ìsá àìmọye àwọn ànábì Ọlọ́run kan tí wọ́n jí òkú tó pọ̀ ju Ìsá ọmọ Maryam lọ bẹ́ẹ̀ sì ni tí wọ́n lajú afọ́jú tí wọ́n mú àrọ̀rìn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tó ju ti ànábì Ìsá alayhi salatu wa salam lọ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ Ghulam Ahmad tó oúnjẹ ti kún jẹ náà ẹ̀jẹ̀ gábẹ́ lọ́wọ́ ọjọ́ Ahmadiyya wípé àwọn ànábì wo ni wọ́n ṣe irú tí ànábì Ìsá alayhi salatu wa salam ṣe yìí tí wọ́n sì ṣe tó dáa ju ti Ìsá ọmọ Maryam lọ nínú àwọn ànábì Ọlọ́run a sọ pé kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí pé Ọlọ́run ló fún Ìsá lágbára tó bá tún fún ẹlòmíì léyìí tó pọ̀ ju títí ẹ lọ kò sí láìsí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ànábì wo ló tún jí òkú dìde kódà tí wọ́n ṣe tó pọ̀ ju ti Ìsá ọmọ Maryam lọ kíjọ Ahmadiyya kan ṣááwò tí ànábì wọn kì í bá ṣe ọba àwọn òpùrọ́. nínú àwọn àtakò èyí tó ń bẹ láàrin ìjọ Ahmadiyya àti ànábì wọn Ghulam Ahmad òun náà ni wípé ìjọ Ahmadiyya wọn a máa sọ ní gbogbo ìgbà wípé Ghulam Ahmad ànábì Ọlọ́run ní lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe ànábì tí ó mú ṣẹ̀ríà tuntun wá gẹ́gẹ́ bí Ìsá ṣe jẹ́ sí ànábì Musa alayhi salatu wa salam alayhima as-salatu wa salam ṣùgbọ́n ṣe lárí wípé ohun tí wọ́n ń sọ yìí kò bá ń tí ànábì wọn sọ mu torí pé tabawo tíra Ghulam Ahmad tó pè ní al-arba'in tíra tó kọ ní ọdún 1900 ó sọ ní page 112 nínú ẹ̀ níbi hashiya yẹn bí footnote lọ́wọ́ sàlẹ̀ wípé لما كان تعليمي يضم الأمر والنهي أيضا وتجديدا للأوامر المهمة للشريعة فلهذا قد سمى الله تعليمي والوحي النازل علي بالفلك أي السفينة. Ghulam Ahmad sọ wípé òun náà ń kọ́ o ànábì tó ní ṣẹ̀ríà lòun náà torí pé níta ń pè ní ṣẹ̀ríà òun náà ni àwọn àṣẹ àti àwọn ohun tá a kọ̀ pé ká má ṣe
ó nítorí náà kọ́ gbọ́ àwọn wáyé tóun rí gbà ó kó àwọn àṣẹ sínú pé ẹ ṣe báyìí ó sì kó àwọn ohun ẹ má ṣe báyìí sínú ó sì tún jẹ́ àtúnṣe fún àwọn ṣẹ̀ríà tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ tó pàtàkì tó wà nù ṣẹ̀ríà ẹ̀sìn Islam. bí a bá padà dé abala bíi tí a ti ń sọ̀rọ̀ nípa ìjẹ́ ànábì ọlọ́run Ghulam Ahmad àbí àìjẹ́ ànábì ọlọ́run ẹ̀ a ó máa sọ̀rọ̀ náà ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹnu tí mo fẹ́ lò ń bí ni pé ó lóun náà òun ní ṣẹ̀ríà torí pé a lè sọ pé òun wá òun ò mú ṣẹ̀ríà kankan wá torí pé ṣẹ̀ríà ń gbà mí a máa túmọ̀ sí wípé kí àṣẹ àti àwọn ohun ẹ má ṣe kó wà nù ọ̀rọ̀ tá ànábì kan bá mú wá àti pé kó sì tún wá tún àwọn tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ kó wá tún ṣe tá bá padà dé abala yẹn á padà máa sọ torí pé ju Ahmadiyya sọ pé ó dáa ṣé ìrun tá à ń kí lóní ká má kí ṣubú ní rákà méjì mọ́ àbí àwẹ̀ tá à ń gbà lóní ká má gba 29 àbí 30 mọ́ lóní ká má gba 31 àbí 32 wọ́n á sọ pé Ghulam Ahmad mú ṣẹ̀ríà kankan wá ó dáa ṣé ṣẹ̀ríà kọ́ ni wípé kíjọ Ahmadiyya pé gbogbo mùsùlùmí pátápátá ní kèfèrí torí pé wọ́n àgbà fún Ghulam wọn ṣé ṣẹ̀ríà kọ́ nìyẹn ṣé òfin kọ́ nìyẹn ṣé ìdájọ́ kọ́ nìyẹn ṣé ìdájọ́ ṣẹ̀ríà òun kọ́ ni ìgbàgbọ́ wípé Ìsá ọmọ Maryam ti kú kò sí ní padà wáyé mọ́ ṣé ṣẹ̀ríà kọ́ ni kí ìjọ Ahmadiyya sọ wípé èèwọ̀ ni fún ẹni tó bá jẹ́ Ahmadi láti kírun lẹ́yìn ẹni tí kìí ṣe Ahmadi ṣé ṣẹ̀ríà kọ́ ni ìgbàgbọ́ Ghulam Ahmad nípa wípé àwọn mísí tóun rí gbà látọ̀dọ̀ Ọlọ́run kò ní àbàwọ́n kò sì lábùkù ó sì ṣe déédéé Al-Qur'an ní abala tí òun sọ yìí ṣé ṣẹ̀ríà kọ́ nìyẹn ṣé ṣẹ̀ríà kọ́ ni pípa ohun tá à ń pè ní al-jihad rẹ̀ nínú ìgbàgbọ́ mùsùlùmí èyí tíjọ Ahmadiyya ṣe ta ni pé èèwọ̀ ní kẹ́nìbọ̀dì tí wọ́n gbé ìdàsókè láti bá àwọn ìjọba amúnilẹ́rúsìn àwọn colonial masters àbáwọn invaders tí wọ́n wá invade ìlú mùsùlùmí ìsọ wípé èèwọ̀ ní kí mùsùlùmí ṣe jihad against wọn pé ẹni tó bá dánrú ẹ̀wò ń tọ̀hún yẹn yóò sọ̀rọ̀ ẹ̀ di kèfèrí gẹ́gẹ́ bí Ghulam Ahmad ṣe sọ lọ́pọ̀lọpọ̀ àyè nínú àwọn tíra èyí tí a padà máa yanjú ṣé ṣẹ̀ríà àkọlélẹ́yìí torí náà nǹkan nakulu sadaqal Ghulam wa kadhaba al-Ahmadiyyun Ghulam Ahmad sọ̀tọ̀ ó là nábì sọ́hìbù ṣẹ̀ríà ni òun náà ìjọ Ahmadiyya tani kì í ṣe anábì tó ní ṣẹ̀ríà àwọn ni ọba òpùrọ́ tí wọ́n kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá wọn tí í ṣe ọ̀gá ńlá fáwọn lọ́balọ́ba nínú ọ̀rọ̀ pípa. nítẹ̀síwájú nínú àwọn àtakò èyí tí ó ń bẹ láàrin Ghulam Ahmad àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n láwọn gbà fún àwọn kì í sì yapa ọ̀rọ̀ ẹ̀ àbí pé kì í ṣàṣìṣe nínú gbogbo ohun tí ó bá sọ tí wọ́n sì kọ̀rọ̀ ẹ̀ sílẹ̀ tí wọ́n àtẹ̀lé òun náà ni wípé Ghulam Ahmad nínú àwọn ìyapa ẹnu yìí òun náà ni wípé ìjọ Ahmadiyya máa lo ọ̀rọ̀ Abdulkarim al-Jili ẹni tán ń pè ní Abdulkarim al-Jili àbí kí Abdulkarim al-Jiyali gẹ́gẹ́ báwọn míì ṣe ń pè wọ́n á máa lo ọ̀rọ̀ ẹ̀ láti lè fi ṣẹ̀rí wípé ìjà ànábì Ọlọ́run ò tí ì parí Abdulkarim al-Jili yìí nínú àwọn onísúfì àkọ́kọ́ tí wọ́n sọnù tààrà òun náà ni ọ̀gbẹ́ni náà bẹ́ẹ̀ sì ni yorùbá ní ẹgbẹ́ ẹyẹ lẹ́yẹ wọ́tọ̀ lárúbáwá sọ pé at-tuyuru ala ashkaliha taqa wọ́n á máa lo ọ̀rọ̀ ọ̀gbẹ́ni yìí torí pé onísúfì bíi títí Ghulam Ahmad náà ni ọ̀gbẹ́ni náà ṣe ìgbà tí ìgbàgbọ́ ẹ̀ sì ti lè bá tìjọ Ahmadiyya mú lórí wípé ìjà ànábì kò tí ì parí ó sì ń tẹ̀síwájú wọ́n nífẹ̀ẹ́ ọ̀gbẹ́ni náà púpọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ Muhyiddin Ibn Arabi ọ̀gbẹ́ni Shaitan nìyẹn ní orí sáìtì Ahmadiyya èyí tí ó jẹ́ Arabic site wọn official Arabic site wọn wọ́n ń sọ bẹ́ẹ̀ pé inna mafhuma khatamin nabiyyin alladhi tatabannahu al-mafhum al-Qur'ani wa mafhum al-hadith al-sharif wa mafhum ulama al-umma wọ́n ní ìtumọ̀ khatamun nabiyyin wípé anabi ní pẹ̀kun anabi Ọlọ́run ṣùgbọ́n àwọn anabi mi ò tún máa wá lábẹ́ èyí tí ìjọ Ahmadiyya gbàgbọ́ yẹn wọ́n lòun ní gbàgbọ́ Qur'ani abẹ́rẹ́ Ahmadiyya ẹ̀rí bá ṣe ń parọ́ mò ń bọ̀ wá bá wọn lórí yẹn nígbà tá a bá ń sọ nípa ìjọ anabi Ọlọ́run Ghulam Ahmad wọ́n lòun ní gbàgbọ́ Qur'ani òun náà sì ló wà nù àdìsí anabi òun sì ní gbàgbọ́ àwọn àfáàlì ọmọ yìí ẹ̀rí ìjọ Ahmadiyya wọ́n á máa pa irọ́ wọ́n á pìrìsẹ́ǹtì irọ́ gẹ́gẹ́ bí ẹni wípé òótọ́ ni débi wípé ẹni tó bá ń gbọ́ yóò máa wò pé sọ̀rọ̀ yìí sì lè jẹ́rọ́ àní ìjọ yẹn sẹ́ Jama'atul Ajaib ìjọ tí ìhùwàsí ẹ̀ ìsọ̀rọ̀ sí ẹ̀ gbogbo nǹkan nú ẹ̀ òun náà ní máa ṣe nílé mọ̀ wípé sẹ́nìkan sì lè wà nínú ọmọ ẹ̀dá ènìyàn tí ó ní àyà burúkú báyìí yóò kàn sọ nítorí yóò sì parọ́ mọ́ gbogbo àlè ọmọ ẹ̀rí bá ṣe sọ̀rọ̀ yẹn nísìn wọn lòun ní Kùránì fìdí ẹ̀ múlẹ̀ òun ló wà nù àdìsí òun náà sì ní àwọn àfáàgbà òun náà ní gbàgbọ́ wa mafhumu ulama'il ummati wa sulaha'iha minas salafi òun náà sì ní gbàgbọ́ àwọn àfa àlùmọ̀ anabi sallallahu alayhi wa sallam àtàwọn ẹni rí nínú wọn nínú àlùmọ̀ yìí
nínú àwọn ẹni ìṣíwájú ó túmọ̀ sí pé àwọn yòókù àwọn ẹni bí òun náà ni wọ́n wal iyaazu billah. wa sanadhkuru fima yali ba'da min aqwali ulama'il ummati wa sulahahiha. Ìjọmọdé àwọn ní nísìnyí afẹ́ máa mú ọ̀rọ̀ àwọn ẹni rí àtàwọn ẹni dáadáa àwọn ulama'u al-umma nabi sallallahu alaihi wasallam mimman yufassiruna khataman nabiyyina bi afdalihim. Nínú àwọn tí wọ́n túmọ̀ khatamun nabiyyin gbólóhùn yẹn tó wà nínú suratul ahzab Quran chapter 33 verse 40 tí wọ́n tú sí afdalihum yẹn ni pé khatamun nabiyyin yaani afdalahum yẹn ni wípé ẹni tó lóore jù nínú àwọn ànábì Ọlọ́run kì í ṣe pé ànábì ìkẹyìn tí ò ní sí ànábì mi mà lẹ́yìn ẹ̀ ó láwọn kan tú bẹ́ẹ̀ nínú àwọn àfáàlì umma yìí wa yankuduna tafsirahu bi akhirihim mab'athan bákan náà wọ́n á sì máa fèsì fún àwọn tí wọ́n tú kẹ́límà khatamun nabiyyin gẹ́gẹ́ bí ànábì kan ṣoṣo tí ó jẹ́ ìkẹyìn gbogbo àwọn ànábì Ọlọ́run. wọ́n bá tẹ̀síwájú bẹ̀rẹ̀ sí ní mú ọ̀rọ̀ àwọn tí wọ́n wí yẹn wá àkọ́kọ́ náà àwọn tí wọ́n mú ọ̀rọ̀ wọn yẹn wá mo ti sọ pé a padà máa yanjú ọ̀rọ̀ wọn tó bá padà insha Allahu ta'ala. ó ní yakulu sayyidu abdulkarim al-jili wọ́n ní abdulkarim jili yòó ló ní tí làkànnà ń pè ní al-insanu al-kamil ọ̀gbẹ́ni náà dallun jiddan inú àwọn tí wọ́n sọnù tààràtààrà òun náà ní abdulkarim jili kákọ́ lọ́mọ bẹ́ẹ̀ yẹn náà ṣùgbọ́n ju amadiya àti sọ fún wa wípé tíríkì sí àtàbòsí bá ti pa wọ́n pọ̀ wọ́n wà dọ̀ rẹ̀ nígbà yẹn ṣùgbọ́n jẹ́ tí abdulkarim jili bá sọ tí wọ́n bá nífẹ̀ẹ́ sí wọ́n ó tà dànù bí ẹni pé wọ́n àmọ́ rí ni gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pe Ibn Taymiyyah ní mujaddid ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ wọ́n pe Ibn Taymiyyah ní mujaddid wọ́n pe Ahmad bin Hanbal mujaddid ọ̀pọ̀ àwọn àfẹ́sìn oríṣiríṣi wọ́n pe wọ́n ní mujaddidun bẹ́ẹ̀ sì ni wọ́n mọ̀ wípé àwọn àfáà yìí àwọn pẹ̀lú ìjọ Ahmadiyya iná àti ẹ̀tù ni kí Ibn Taymiyyah bá lọ wà láyé ní àsìkò ìjọ Ahmadiyya ni irú àrà tó fi ṣíyàn dá irú àrà tó fi àṣàyàn dá irú àrà tó fi àwọn jahmiya àti gbogbo àwọn fẹ́rọ̀kù islamiyya oríṣiríṣi dá èyí tí ó tiẹ̀ fi jọ Ahmadiyya dá kì bá pọ̀ jù báyìí lọ. rahimahullahu ta'ala ọlọ́nkọ́ba Sheikhul Islam Ibn Taymiyyah al-Harrani. ìjọ Ahmadiyya tẹ̀síwájú náà ọ̀rọ̀ wọn fẹ́ fi ọ̀rọ̀ Abdulkarim Jili ṣẹ̀rí wọ́n ní yakulu sayyidu Abdulkarim Jili nínú àwọn ẹni rẹ̀ tó ti ṣíwájú wọ́n ní Abdulkarim Jili sọ wípé anabi wa sallallahu alaihi wasallam pé kì í ṣe ìpẹ̀kun àwọn anabi ọ̀nà pé àwọn anabi mi ṣì ń bọ̀ ní ẹ̀yìn rẹ̀ wọ́n ní ọ̀rọ̀ yẹn wà nù tíra tí mo dárúkọ lẹ́ẹ̀kan al-insanu al-kamil volume 1 page 115 bíjọ Ahmadiyya bí wọ́n ṣe sọ nìyẹn wọ́n ní tíra yẹn wọ́n tẹ̀ jáde ní ilé ntẹ̀ tíra tó wà ní ìlú Cairo èyí tó jẹ́ tí wọ́n ń pè ní sharikatu wa matba'atu Mustafa al-Babi al-Halabi wa awladihi bí Misra ní ìlú Íjíbítì. ẹnu tá a fẹ́ ló ń bí ọ̀rọ̀ tí mo kà jáde lórí sáìtì ìjọ Ahmadiyya tó jẹ́ ti èdè Lárúbáwá ìtàwọn Lárúbáwá ń lò òun náà ni wípé wọ́n gbà pé Abdulkarim Jili ìkànnà àwọn ẹni rí nínú àlùmọ́ anabi wa sallallahu alayhi wa sallam òun náà ní í ṣe. bákan náà tábà tún lọ wo orí wẹ́bsáìtì ìjọ Ahmadiyya èyí tán pè ní official website wọn èyí tí wọ́n ń lò pẹ̀lú èdè òyìnbó ibì kan wà ń bẹ̀ èyí tí wọ́n ti list àwọn tí wọ́n jẹ́ mujaddidun nínú ìtàn ẹ̀sìn Islam ìyẹn lójú ìjọ Ahmadiyya àwọn tí wọ́n ń pè ní mujaddidun lọ́dọ̀ Ahmadiyya ẹ̀rí kan kọ táìtù kan pé list of mujaddids of Islam so wọ́n á dárúkọ sẹ́ńtúrì tẹ́ni ẹ̀ṣẹ̀ mi àti orúkọ onítọ̀hún yẹn tó ń jẹ́ alátúnṣe ẹni tí Ọlọ́run gbé dìde fún àtúnṣe sẹ́ńtúrì yẹn àkọ́kọ́ ẹni náà wọ́n ní Umar bin Abdulaziz ẹni kejì Ahmad bin Hanbal ẹ máa wo ìjọ Ahmadiyya ìjọ apanilẹ́rìn púpọ̀ ò ní wọ́n ní gbogbo àwọn wọ̀nyí àwọn ni àtàyè ṣe fáwọn ọgọ́rùn ọdún oríṣiríṣi tó ti kọjá lọ títí Ghulam Ahmad jẹ́ ìkẹrìnlá nínú àwọn ọgọ́rùn ọdún náà ẹnì kejì Ahmad bin Hanbal Abul Hasan al-Ash'ari ọgọ́rùn ọdún kẹta Abubakar Balqani bákan náà al-Ghazali bákan náà Abdul Qadir al-Jilani bákan náà Ibn Taymiyyah Ibn Taymiyyah náà mujaddid náà lọ́dọ̀ọjọ́ Ahmadiyya Ibn Hajar al-Asqalani Jalaluddin Suyuti Muhammad Tahir al-Gujrati Ahmad Sirhindi àti Shah Waliyullah Dihlawi bákan náà Ahmad Brilawi ẹni kẹ́yìn èyí tó kẹ́yìn àwọn mujaddidun lọ́dọ̀ọjọ́ Ahmadiyya òun náà ni Mirza Ghulam Ahmad al-Qadiani. nínú tó ṣe nílé màá náà ni wípé gbogbo àwọn àfáà oríṣiríṣi tí ìjọ Ahmadiyya tí wọ́n tò gẹ́gẹ́ bí mujaddid nínú àlùmọ̀ yìí á rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n nígbàgbọ́ wípé ẹni tó bá kílèmù jẹ́ ànábì Ọlọ́run lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam wọ́n nígbàgbọ́ wípé kèfèrí ni onítọ̀hún yẹn ó dà kí ló wá dé tí Ahmadiyya ka àwọn àfáwọn yìí kún al-mujaddidun nígbà tí wọ́n ka àwọn ọmọlẹ́yìn wọn nínú àwọn ahlu sunnah wal jamaa tí Ahmadiyya ń pè wọ́n ní àwọn wàhábíyà ẹ̀rí wípé equation yẹn kò balance ńgbà yẹn hadhal qawm al-ahmadiyun
na'rifuhum bi khuluqi aw bi hilati al-kayli bi mikyalayn mukhtalifayn. nínú tá a mọ̀ ọ́n mọ̀ náà ni pé ìjọ yìí òṣùwọ̀n ò dúró déédéé rárá tí wọ́n bá yìnyín bì kan wọn á tún bù níbòmíì bí ẹni wípé wọn àti ẹ̀yìn rí. bákan náà tá a bá wo átíkù kan tí wọ́n pè ní history of Ahmadiyya a rí the revival of Islam, the revival of Islam. so tá a bá wo ní átíkù yẹn arúgbó àwọn tí wọ́n pè ní mujadidun tí a sọ̀rọ̀ wọn tán yìí. ohun tí wọ́n kù tí wọ́n á fẹ́ lò nú ọ̀rọ̀ ni pé ìjọ Ahmadiyya rí Abdulkarim Jili gẹ́gẹ́ bí ẹnìkan nínú àwọn ẹni rí tí wọ́n ti lọ. ṣùgbọ́n ṣá tí eléyìí bá jẹ́ ìròrí ìjọ Ahmadiyya kí la rò pé yóò jẹ́ ìròrí Ghulam Ahmad tí wọ́n ń tẹ̀lé. ẹ jẹ́ ká gbọ́. ẹ tẹ̀lé mi ká lọ sínú tírà Nurul Haqqi àbáwo page 40 níbẹ̀. Ghulam Ahmad ńgbà tó ń sọ̀rọ̀ nípa Abdulkarim Al-Jili ẹ jẹ́ kí ara wò láti fi parí page 39. ó ní wa amma sahibul insan al-kamil ẹ̀rẹ́ ni tó kọ tírà al-insan al-kamil Abdulkarim alladhi huwa min al-mutasawwifin tó jẹ́ kan náà wọn ní sufi faballagha al-amra ila an-nihaya ṣe ló ń tiẹ̀ wá kọjá yìí ń tiẹ̀. wa qala inna at-taslisa bima'na haqqin bima'na haqq. ó ní at-taslis tẹ̀ ń wí yẹn ni pé ìgbàgbọ́ mẹ́ta lọ́kan. ó ní ìgbàgbọ́ tó yanjú ni kò sí tó burú bẹ́ẹ̀. wala haraja fihi kódà kò burú òótọ́ ọ̀rọ̀ ni. wa inna Isa kadha wa kadha wá bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú láti máa sọ pé bẹ́ẹ̀ ni lóòótọ́. Isa ìjẹ́ ọlọ́run bẹ ní ara Isa bal ashara ila annahu laysa bi makhluqin. Ghulam Ahmad sọ pé kódà Abdulkarim Jili ó sọ pé Isa kì í ṣe ẹni tọ́lọ́run dá bí ó ṣe pé ọlọ́run fúnra ẹ̀ ní òun náà. wa minhum man i'tada fi kadhibihi wa qala bismillahil abi wal ibni wa ruhil qudsi. ẹnu tí a fẹ́ lò níbí òun náà ni pé ẹni tí ìjọ Ahmadiyya yìn tí wọ́n pàtàkì tán bá bàrà tán ló jẹ́ kan náà àwọn ẹni rere nínú àlùmọ́ Nabi sallallahu alaihi wasallam. àwa náà ríru ọ̀rọ̀ tó tóbi èyí tí ọ̀gbẹ́ni náà sọ pẹ̀lú wípé ó pè yín sọmọ Maryam ní ọlọ́run ó sì ní ìpè lọ́lọ́run kò sí láì fi ń bẹ̀. ẹni yìí ni ìjọ Ahmadiyya pè ní ẹni rere tí Ghulam Ahmad tòun tí bó ṣe yàwọ́ tóun rí gẹ́gẹ́ bí ẹni wípé ẹni ibi ni torí pé ọ̀rọ̀ tó fi tì sí lọ́dọ̀ yìí tó bá rí bẹ́ẹ̀ lóòótọ́ túmọ̀ sí wípé káfíìrì àwọn òun náà ni Abdulkarim Jili òun náà ní í ṣe. nínú tí ó jẹ́ ká mọ̀ pé ìjọ Ahmadiyya jẹ́jọ kan tí ò gbádùn yẹn pé lápapọ̀ wọn ò gbádùn wọn ti ẹ̀ gbádùn rárá. òun náà ni wípé ọ̀rọ̀ tá a kà tán nísìnyí náà tírà Nurul Haqqi page 40 níbi tí Ghulam Ahmad ti bẹnu àtẹ́lu Abdulkarim Jili nígbà tí ó lóun ò rí nǹkan kan tó burú nínú mẹ́ta lọ́kan. Ghulam Ahmad náà sọ ọrùn tó jọ bẹ́ẹ̀ torí pé inú gbàgbọ́ ẹ̀ náà ni pé òun ríra òun nínú vision póun di ọlọ́run ọlọ́run sì di òun náà. òun sì nígbàgbọ́ wípé òun náà ni ọlọ́run. ìkan ni mo tún rí bí nísìnyí náà tírà Tawdihul Maram page 17. page 70 ó ní laysa fi ghayri mahallihi al-qawlu ala sabili al-isti'arati 'an al-hubbi alladhi balagha hadha al-mablagh. onírúfẹ́ tó báyìí ìfẹ́ téèyàn ní tó fi di ọlọ́run tọ́lọ́run di òun náà tí ò lè rí rẹ̀ yọkúrò lára ọlọ́run. Ghulam Ahmad ní ó ní kò sí ní tó burú bẹ́ẹ̀ ó ní ọ̀rọ̀ gidi ní lóòótọ́ tàbá ní káàkiri ẹ̀yà lónú èdè. ó ní inna ruhal muf'amata bi hubbillahi ta'ala. ó ní ẹ̀rí ẹ̀mí èyí tó bá kún kẹ́kẹ́ fún ìfẹ́ ọlọ́run nítorí Sufi ń ṣe kó lọ yé wa dáadáa nítorí Sufi ń pèpè sí òun náà ni bóòlá ṣe di olólùfẹ́ ọlọ́run tí a ó di ọlọ́run tọ́lọ́run ó di àwa náà ntí Sufi dálé lórí nìyẹn fẹ́ni tí yóò bá mọ̀. so gbogbo ọ̀rọ̀ ní Sufi yahumu hawla al-hubbi awul ishki al-ilahi nta ń pè ní ìfẹ́ lọ́dọ̀ ní Sufi òun náà ni pé kéèyàn nífẹ̀ẹ́ ọlọ́run kífẹ́ ọlọ́run fi wá bò lójú kó má rí nǹkan kan mọ́. tó bá ń rí ewúrẹ́ kó má rí pé ọlọ́run lòún rí wal iyazu billah. borí àgùntàn kó lọ́lọ́run lòún rí. kí ìfẹ́ ọlọ́run kó wọ̀ lẹ́wù débi wípé kò sí nǹkan kan míì tí ó máa wá sí lọ́kàn kọjá ọlọ́run kò ní ro nǹkan kan míì mọ́ ọlọ́run nìkan ni ó máa rò. ẹ rí i pé eléyìí ò ń ṣe èèyàn bó ti dàlìjẹ̀nú àwọn àlìjẹ̀nú gan òye olórí burúkú tó báyìí gan. so a rí i pé èròkérò nìyẹn ibi tí Sufi ń wọ́ wọn lọ nìyẹn ìdí nìyẹn tó fi já sí pé tá a bá kàtàn gbèsè ayé ọ̀pọ̀lọpọ̀ wọn a rí i pé wọ́n padà máa kílèmù pé ọlọ́run làwọn àwọn náà ọlọ́run ni àwọn náà sì ní ọlọ́run. irú ìfẹ́ gbóná báyìí ìfẹ́ burúkú báyìí ọlọ́run kó má fi ṣàdánwò fún wa. ṣùgbọ́n bí ìfẹ́ náà ṣe bò wọ́n lójú tó tá a bá rí tírélà wọn á mọ̀ pé tírélà ló ń bọ̀ yìí. wọn ò ní bọ́ sí lẹ́nu kó lóun ò rí nǹkan kan ọlọ́run nìkan lòún rí ọlọ́run lòún rí lára tírélà kó kàn díjú kó sọ Dal Express ní lẹ́nu tírélà irú ìfẹ́ yẹn kò ní gbé lọ́bẹ̀. Ghulam sọ wípé ìfẹ́ tí àbí ọkàn tó bá kún kẹ́kẹ́
pẹ̀lú ìfẹ́ Ọlọ́run tatasabbabu bi mashi'atillahi subhanahu wa ta'ala fi wiladatin jadida li ruhil insani al-mali'ati bil hubbi lil makhluq. ó ní ọkàn tó bá ti kún kẹ́kẹ́ fún ìfẹ́ Ọlọ́run yóò wá padà wá di tí yóò jẹ́ kí ẹ̀mí ẹni yẹn kó di àtúnbí ẹ̀mí ẹ̀ yóò di àtúnbí wa li hadha sababi takunu li hadhihi ruh al-muf'amati bil hubbi alaqatu bunuwwati ala sabili al-istihara. ìyẹn ni ó padà wá jẹ́ kí ẹ̀mí tó kún kẹ́kẹ́ fún ìfẹ́ Ọlọ́run yìí tó bá ti wá mú ìfẹ́ Ọlọ́run yóò padà wá jẹ́ kí ẹ̀mí náà kó ní ìbátanpọ̀ pẹ̀lú Ọlọ́run ìbátanpọ̀ bíbí yẹn ni pé Ọlọ́run máa jẹ́ bàbá fún ẹ̀mí yẹn ẹ̀mí náà ó sì máa jẹ́ ọmọ fún Ọlọ́run wal iyazu billah. Ghulam Ahmad nígbà tó ń sọ àwọn ọ̀rọ̀ burúkú ó ní ala sabili istihara metaphorically ni pé kàkàn ra yà lónú èdè ẹ̀mí yẹn yóò dàbí ọmọ Ọlọ́run wá dàbí bàbá àbẹ́rí ọ̀rọ̀ burúkú lẹ́nu àbúrò ṣaitan. Ghulam sọ wípé ó ní bilhubbil ó ní ولهذا السبب تكون لهذه الروح المفعمة بالحب علاقة البنوة على سبيل الاستعارة مع روح الله التي تنفخ المحبة. ó ní ọmọ yẹn yóò wà ní relationship pẹ̀lú bàbá ẹ̀ àṣepọ̀ láàrin wọn àti Ọlọ́run yóò wá dàbí àṣepọ̀ láàrin bàbá àti ọmọ. ولأن روح القدس تتولد في قلب الإنسان نتيجة التقائهما. ó ní ẹ̀mí mímọ́ tẹ̀ ń wò yẹn òun náà tún máa sọlẹ̀ sínú ọkàn ọmọ ẹ̀dá ènìyàn a máa jẹyọ nínú ọkàn ènìyàn látara wípé àwọn méjèèjì wọn jọ pàdé ara wọn. fayumkinu alqawlu bi annaha bi manzilati al-ibni likilayhima. ó ní àtẹ̀yàn ẹ̀mí ọmọnìyàn àti ruhul qudus ní ẹ̀mí mímọ́ ẹ̀mí màlẹ́kà ìkíní kejì wọn ó ní a lè kà wọ́n kún ọmọ fún àkà méjèèjì yẹn kún ọmọ fún Ọlọ́run. wa hadha huwa thalithu al-muqaddas. Ghulam Ahmad ló bá fún wa ní nàtíjà o kí ni outcome gbogbo wèrèwèrè tó ń sọ látẹ̀kan yìí ó ní eléyìí là ń pè ní mẹ́ta lọ́kan èyí tó mọ́. This is the Holy Trinity. wa hadha huwa thalithu al-muqaddas alladhi la budda minhu fi hadhihi ad-darajati min al-hubbi. èyí téèyàn ò gbọ́dọ̀ máa ní kéèyàn tó lè débi ìfẹ́ Ọlọ́run ọba èyí tí ó jẹ́ ipò tó parí pátápátá ipò tó ga jù nínú ìfẹ́ Ọlọ́run. abẹ́rẹ́ nǹkan báyìí ó ní wàkọ̀dé takọ̀sájì òtọ̀ báyìí wọn lè kọ̀ bí ìsàtò ṣíríkàn ó ní ẹ̀rọ àwọn èèyàn burúkú àwọn èèyàn kéèyàn àwọn dẹ̀dẹ̀rìn nínú mùsùlùmí ọ̀rọ̀ tóun sọ yìí ṣe náà sọ di ṣíríkù ṣé kìí wá ṣe ṣíríkù ni àbágùlá ṣé ọ̀rọ̀ yìí ṣé kìí ṣe ṣíríkù. ó ní àwọn ẹni bí àwọn àtọ̀báyìí wọn lè kọ̀ bí ìsà àwọn èèyàn tí wọn ò ní bíbí re àwọn ẹlẹ́gbin èèyàn wọ́n wá rí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ṣíríkù wà tábàrù mujarrada dharratin halikati dhati batilatul haqiqa sharikan lillahi al'ala wajibul wujud. wọ́n bá lọ ń gbọ́ yé náà ọ̀rọ̀ tóun sọ wípé òun ríra òun gẹ́gẹ́ bí òun rí ọmọ ẹ̀dá ènìyàn tó bá ti dé ipò yìí gẹ́gẹ́ bí ẹni pé ó ṣe déédéé Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. ẹ̀rí kámáwulẹ̀ tí ìbá lọ síwájú torí pé abala míì ní ọ̀rọ̀ yìí ìyẹn abala ọ̀nà wo ni Ghulam Ahmad gbà jọ àwọn oníṣòfì. abala míì tó nìyẹn tá bá tẹnu bọ̀ ọ̀rọ̀ pọ̀ ní agbọ̀nrín yẹn ọ̀rọ̀ tó pọ̀ ń bẹ torí pé nínú tí ti sábà bí ìṣìnà ìjọ Ahmadiyya òun gan nìyẹn òun náà ni ìgbàgbọ́ Sufi. àwùjọ tí Ghulam Ahmad ti dìde àwùjọ ilẹ̀ India àwùjọ kan ni tó kún kẹ́kẹ́ fún oríṣiríṣi àwọn dọ̀làláàtì Sufiyya yẹn pé ìlànà àánú èyí táwọn ní Sufi tí wọ́n ń tẹ̀lé Sufism gan fún rẹ̀ gan bó ló ti yí wọnú Islam bí ó ṣe pé nú àwọn ẹ̀sìn yẹn ẹ̀sìn Hinduism so àwọn Confucianism gbogbo àwọn ẹ̀sìn oríṣiríṣi Sikhism àwọn àgbàgbọ́ yẹn ló padà wá bí nǹkan pè ní Sufism ní Islam. Islam ò ní relationship pẹ̀lú nǹkan pè ní Sufism tí wọ́n ń pè ní Sufism bá tiẹ̀ wá ní Islam kò ju kí abẹ̀rù Ọlọ́run ọba lọ ká ní bẹ̀rù Ọlọ́run lèyìn ìdí nìyẹn tá a fi lè gbà kí a pe àtàsọ́wùfù ní Islam bẹ̀rẹ̀ máa pé a máa wá pe nǹkan kan ní àtàsọ́wùfù Islami yàtọ̀ fún pé wọ́n yá orúkọ lò kì í ṣe tá a lè gbà lọ́wọ́ onísúfí ká máa fi súfí ròyìn ẹ̀sìn Islam torí pé wọ́n náà máa ń tí wọ́n ń pè ní àtàsọ́wùf. ibi tí mo ti lọ ni pé ọ̀rọ̀ tí mo kà tán ní page 70 inú tírà Tawdihul Maram irú ọ̀rọ̀ yìí náà mà ní Ghulam Ahmad ló torí ẹ̀ bú Abdul Karim al-Jili nínú tírà Nurul Haqq page 40. so ìdí nìyẹn tá a fi sọ fún wa yìí pé ìjọ Ahmadiyya ń gbà mí wọn a máa sá fún ọ̀rọ̀ mi bí ẹni pé wọ́n sọ bẹ́ẹ̀ tá a bá sì tọpinpin ẹ̀ dáadáa a ó rí wípé ohun tí wọ́n sọ náà nìyẹn. Ghulam Ahmad tako pípe Ọlọ́run ní mẹ́ta Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́
in reality ìyẹn ni pé fil haqiqa lójú ayé pé ó rí bẹ́ẹ̀ lóòótọ́ ó takò ó wá sọ fún wa pé ó lè rí bẹ́ẹ̀ isti'ariyan metaphorically ṣẹ̀rí wípé wèrè dìran òun náà ni tí wọ́n ń pè ní amadiya yìí kọ́lọ́n kó má ṣe wá ní wèrè kó má ṣe wá ní alárùn ọpọlọ tí ọlọ́run bá kọ nǹkan wípé òun kì í ṣe nǹkan yìí kẹ́nìkan wá sọ pé ọlọ́run kì í ṣe ní in reality but ó máa ń ṣe metaphorically in the metaphorical sense ọlọ́run a lè sọ pé ọlọ́run ṣe nǹkan yẹn a rí wípé ohun tí ò bá làákàyè mu ni rárá ọlọ́run ò bímọ lóòótọ́ lam yalid wa lam yulad ṣùgbọ́n tó sọ fún wa nínú Kùránì náà wípé wa lam yattakhidh waladan òun ò fẹ́ nìkan kan ṣọmọ yẹn pé kò bí kò tiẹ̀ mú ẹnì kankan ní ọmọ gẹ́gẹ́ bó ṣe wà ní parí Suratul Isra ṣùgbọ́n Ghulam Muhammad bá ọlọ́run wá ọmọ ní túláàsì pé ọlọ́run àníṣe àwa kan sìn ọ́ débi pé a ti di ọmọ fún ìwọ ọlọ́run má padà má sọ̀rọ̀ yẹn lẹ́kùnrẹ́rẹ́ jù báyìí lọ nígbà tá a bá dé ibi tí a ti ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ìjọ Ahmadiyya mo ti sọ fún yín pé gbogbo ètí mo ń sọ yìí mi ò tí ì sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ lẹ́kùnrẹ́rẹ́ a kàn ń sọ àwọn abala tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú irọ́ lóòótọ́ ó lè máa wọnú ara wọn tó jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ á padà sọ nínú àwọn nǹkan tí a ti mẹ́nubà yìí náà eléyìí jẹ́ kó yé wa wípé àní ìjọ Ahmadiyya yìí ṣe ìjọ kan ní tí wọ́n ti kó ọpọlọ wọn lọ níjọ́ tí Ọlọ́run bá ní kí ojú wọn là kí èdìdí tó dí wọn ní ọkàn àti èbìbò tó bò wọn lójú níjọ́ tó bá ṣí kúrò ń bẹ̀ bó ṣe ṣí fún àwọn kan bí Ruhani Tahir tó padà wá rí i pé Ghulam ni ẹni bí jù nínú àwọn ẹ̀dá èèyàn tọ́lọ̀ ń dá kódà ṣètọ́ni síwájú báyìí Ghulam tẹ̀lé ni ó fi ṣe kó já sí pé Ghulam Muhammad tó ń du àga ọlá ó ń du má ṣètọ́ni lọ́wọ́ pẹ̀lú wípé òun jẹ́ ẹni ibi tó fi rẹ̀ ti sára ẹ̀sìn Islam tó sì ń farapamọ́ jẹ mùsùlùmí níyà gba ìgbàgbọ́ ọkàn wọn jẹ́ so ìjọ Ahmadiyya lọ ronú o sí àwọn ọ̀rọ̀ tá à ń sọ wọ̀nyí ẹ má takò láyé kẹ́ lè bá àríkẹ́ tó bá di lọ́rùn ẹ má torí pọ́ta yín ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo gbọ́dọ̀ nà yín nírú bílálà tí mo fi ń nà yín torí pé mo mọ ìjọ yìí ní alájàngbìlà ìjọ kan ni tí kì í gbọ́ tí kì í gbà tí n bá lè ṣàfihàn díẹ̀ nínú àwọn èébú èyí tí wọ́n ti bú mi àtàwọn ọ̀rọ̀ tí wọ́n ti sọ sí mi ẹ mọ̀ pé ìjọ yìí ò jẹ́ ń jù rárá ìjọ hatred for all love for none òun náà ni ìjọ Ahmadiyya ṣùgbọ́n èyí tèmi ń sọ yìí òótọ́ ọ̀rọ̀ ni ẹni bá wá láyà nínú ìjọ Ahmadiyya kó gbìyànjú láti tún ọ̀rọ̀ yìí yẹ̀ wò kó wá ní àfààyàn irọ́ ló ń pa kó ṣe pé bí ó ti ṣe kó sì tún ọ̀rọ̀ mi kà fáwọn èèyàn wípé ohun tí mò ń kà náà wé yẹn ìtumọ̀ tó tú òun náà kọ́ ni mo fún o èmi ni mò ń rọ ohun tí ṣètọ́nù sọ sí mi nínú làákàyè wal iyazu billah èmi ni mò ń rọ sínú tírà náà kò sí rẹ̀ nínú àkọọ́lẹ̀ àwọn ṣùgbọ́n wọ́n ní ọ̀rọ̀ tó ní ẹlẹ́rìí so kò síbi tí èèyàn tó fẹ́ sá sí lábẹ́ ẹ̀rú ọ̀rọ̀ náà mọ̀ ṣùgbọ́n mi bẹ̀ Allah subhanahu wa ta'ala kó má jẹ́ kí ó pẹ́ kó tó yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń pè ní mùsùlùmí Ahmadiyya yìí táwa sì mọ̀ yìí pé èèyàn lè jẹ́ mùsùlùmí kó sì tún jẹ́ Ahmadi èèyàn lè jẹ́ Ahmadi kó sì pè rẹ̀ kó máa jẹ́ mùsùlùmí tòótọ́ bó tilẹ̀ já sí pé ó jalè orúkọ yẹn lára ẹ̀sìn Islam àbí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí ó tètè yé àwọn ìjọ náà kó má sì jẹ́ kí àwa náà ti àtàrà eléyìí tá à ń ṣe yìí sọnù aqulu qawli hadha wa astaghfirullaha li wa lakum subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.